àwọ̀ ẹ̀nù tó dájú tó jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá tún wà ń di ọ̀rọ̀ èèyàn, ẹni náà bí ẹni náà tí ó bá gbójú gbóyà tàbí ẹni náà alágbára kan ni tó wà ń di ọ̀rọ̀ èèyàn, lágbára Ọlọ́run ẹni náà dẹni ilẹ̀. Àwọ̀ ẹ̀nù ni, asẹ́ta ni, ewé ewúro 9 la máa wá, 9. Tó bá ti wá di aago kan òru, tá a bá ti jí láago kan òru, ẹ jẹ́ ká lọ kúkúná pẹ̀lú iyọ̀ ẹ̀ síbẹ̀. Ẹ wá jẹ́ ká pòpọ̀ mọ́ ọṣẹ ìwẹ̀ kan tá a lè wẹ̀ lẹ́ẹ̀kan. Tá a bá ti pòpọ̀ mọ́ ọṣẹ ìwẹ̀ kan, ẹ wá jẹ́ ká ju ọṣẹ yẹn sínú ilẹ̀ lẹ́nu yàrá tàbí anywhere lórí floor. Ẹ jẹ́ á fi bẹ̀ fọjọ́ 3. Tó bá ti di ẹ̀yìn ọjọ́ kẹta, aago kan òru, òun là á mú ọṣẹ yìí tá a lọ fi wẹ̀. Gbogbo ẹni tó bá wà ń di ọ̀rọ̀ èèyàn yóò dẹni ilẹ̀ lágbára Ọlọ́run.